mo kí yín o ọmọ Odùduwà gbogbo ọmọ Yorùbá ní tilé toko ẹ mà káàsán o ẹ kú òwúrọ̀ níbòmíì mo kí n pé ẹ káalẹ́ láwọn eré àbìkan ó tún ti dé o ọ̀rọ̀ àgbà ti tún bẹ̀rẹ̀ ọ̀rọ̀ àgbà tó kalẹ̀ ọ̀rọ̀ àgbà tí ò bá ṣẹ lówùúrọ̀ á ṣẹ lọ́jọ́ alẹ́ ẹ bá ṣe ń gbádùn kínní yìí ẹ jẹ́ káwọn èèyàn yín náà máa bá gbádùn rẹ̀ kẹ́ máa ṣíà ẹ̀ àjọ kẹ́kọ̀ọ́ ẹ̀kọ́ tá a sì fẹ́ kọ́ yìí á jẹ́kọ̀ọ́ gidi oore àwọn kan ní oore níwọ̀n àwọn kan ní oore ò níwọ̀n àmẹ́mi ó sọ̀rọ̀ nípa oore ń wá sọ̀rọ̀ nípa ìkejì rẹ̀ náà oore àkọ́kọ́ rè ẹ̀jẹ̀ àgbọ̀ onídàáfó kan ló fẹsẹ̀ kọ ọlọ́run ní jẹ́ ká ṣìrìn bóyá ìyá àti ẹ̀ ní o àbí bàbá tó bí àwọn náà ti ṣoore fẹ́nìkan kò jẹ́ kẹ́ni kó sorí burúkú ó bá àánú pàdé ńgbà tó ń kérò bọ̀ láti ibi tó ti ń bọ̀ ǹjẹ́ mọ̀ pé nǹkan ṣẹlẹ̀ nínú mọ́tò kí ló ṣẹlẹ̀ ńṣe nìyá kan déédéé ló kàn dágbére ọmọkùnrin kan ń bẹ níjọ́ tá à ń wí yìí kábíyèsí rí ọlọ́run ó bá abiyamọ tòótọ́ pàdé alábiyamọ yìí ló ṣàánú tó dúró tì í tẹ́ dé gbogbo ìrìn àjò àmọ́ náà kí ló mú alábiyamọ yìí dúró ìyá yìí mà lọ́mọ kan ó lọ́mọ kan ọmọ tó sì ní tó mú dání yìí ọmọ yìí mà kéré o ó mà kéré di ọjọ́ ǹjẹ́ ẹ nígbàgbọ́ wípé nínú kékeré ọmọdé yìí òun náà làánú tó ní ó láàánú ìyá yìí mà dáa o ó wùwà àdúrà aráyé sì ṣàdúrà fún tẹ́ dórí àwọn ọ̀gá ọlọ́pàá ó wá lágbára púpọ̀ jù débi wípé ọmọkùnrin ò mọ nǹkan tó lè ṣe kò sì mọdó tó fẹ́ dọ̀rá sí wàhálà yìí pọ̀ lápọ̀jù àmọ́ Ọlọ́run ọba ṣèyà ìjọba gbà pé kí ẹ máa mọ ọmọdé yìí lọ ẹ gbọ́ lọ́jọ́ ti tòní ọmọ náà mà ti dèèyàn ó mà ti dèèyàn ẹjọ ọmọ mi dádì èèyàn mélòó lẹ́yìn ti ṣoore fún ẹ ti pa àwọn ènìyàn láà gbogbo ẹni tó fẹ́ dìde ẹ ti gbé gbàbọ míì gbogbo àwọn tó fẹ́ gòkè ẹ ti rẹ́ wọn lẹ́pa bẹ́yìn bá ti rí èèyàn tí ẹ fẹ́ kó tiẹ̀ jẹun ẹ fẹ́ kó mu kódà ẹ fẹ́ kó wẹ̀wù débi pé yóò tiẹ̀ wọ bàtà tó gbọ́ mi oore mo pé o oore kan nù nínú ọkàn rẹ ó yá sọ̀rọ̀ àwọn oore kan ń bẹ tó fẹ́ ṣe tí n bá ṣe ní jẹ̀bi ọ̀ lè jẹ̀bi ọlọ́run àṣẹ ọ̀ lè jẹ̀bi ọlọ́run kó sí ẹ nínú ni ṣé torí pé wọn náà bímọ tó bá sì bí máa rántí pé ọ̀ ń bẹ láyé ẹni tó bímọ ọmọ ló máa sín ẹni tí ò bímọ ọmọ náà ni ó tó sín kí n tó sọ kejì fún ọ mo tó rántí ẹnìkan ni o tó jẹ́ wípé ìyá yìí ó ṣe 60 years birthday kò mà bímọ kankan àmọ́ ẹ ò lè mọ̀ nítorí ìwà rẹ̀ gbogbo àwọn ọmọ tó ti fà sókè ńkọ́ gbogbo wọn pátápátá ló péjú tó pèsè àtìlẹ́yìn tó wà ní Canada Amẹ́ríkà London wọ́n mọra wọn wọ́n ṣayẹyẹ fún ìyá yìí wọ́n dùn nínú wọ́n pelére gidi ẹlòmíì wẹ̀wù ìka
ó kàn wọ ẹlòmíì láti máa hùwà ìbàjẹ́. Ẹlòmíì tó o bá rí báyìí inú rí ó sì máa dùn, má dunnú o, ọ̀tá rẹ ní ń bọ̀ o, ọ̀tá rẹ ní ń bọ̀. Bó bá ti yọ lọ́ọ̀kan, lágbájá rè ṣíàmà sẹ́ni tí ò ní sí àlé wọn. Ṣùgbọ́n tó o bá lè gbọ́rọ̀ àgbà lónìí, ó ṣeéṣe tọ́nà bàbá mi kó sí ẹ nínú. Bóyá gbogbo sẹ́ẹ̀bi tó ń ṣe tó bá rí owó ẹ̀ bọlẹ̀, wọn náà lè ra àánú gbà. À ń sọ̀rọ̀ nípa iṣẹ́ ibi, à ń sọ̀rọ̀ nípa iṣẹ́ ire. Kò sí èyí tí ò pé o, ṣùgbọ́n rántí wípé oore ló pé, ìkà ò sunwọ̀n. Adéfá fún bàbá alágbára kan tó jẹ́ pé agbára ọba àlú òtún kàn náà, ó lóògùn bí àrọ̀ ni, ó sì lágbára gidigidi. Ìjọ ọmọ wípé wọn àrí bàbá yìí mú, àmọ́ ikú mú. Ọjọ́ kan ó sùn kò jí mọ́ lẹ́yìn ìgbà tọ́lọ́run ti fi ráre. Bàbá ọlọ́dẹ kan tó wá wà tó jọ̀rẹ́ rẹ̀, ẹnìkan oṣù tí a máa rán sí náà nù, torí tó bá yarí mọ́ba lọ́wọ́ láàrin ìlú. Nígbà ìwáṣẹ̀ náà lọ̀rọ̀ ìṣẹ̀lẹ̀. Wọ́n wá sin bàbá yìí sí tí odò lẹ́gbẹ̀ẹ́ oko ẹ̀. Ibi tó ní kí wọ́n gbé òun lọ náà nìyẹn. Wọ́n sìn, wọ́n gbé lọ nú ògbóni láì ṣàdẹ́tẹ̀. Tòró náà ti máa rú iṣẹ́ ibi tó ń ṣe. Ìgbà wọn máa débẹ̀, bàbá ọlọ́dẹ yìí òun máa ń rìnrìn àjò dáadáa. Ó wá rí ẹsẹ̀ ìgalà àbírú ẹranko wo lélẹ̀ yìí. Bàbá ẹ̀ wá wé ẹranko yìí lọ gorí igi lọ. Ìgbà tó máa gorí igi, ìjẹ́ mọ́ tó ṣẹlẹ̀ bẹ́ẹ̀, ẹ farabalẹ̀. Ọ̀rọ̀ márò fọ́. Dédé aago bíi 12 ọjọ́ kan, bàbá ọlọ́dẹ ọ̀rẹ́ rẹ̀ yìí ológun lógogi lọ tó ń ṣọ́ ẹranko yìí. Atẹ́gùn táwọn wí bẹ̀rẹ̀, ìjíjà. Bàbá dì mọ́gi, kí ló fẹ́ ṣẹlẹ̀ níbí? Ó lè wò òrìṣà. Bàbá ti ọ̀rọ̀ àgbà bọ́nú, ó ń ké pe Lédùmarè. Orí igi tí bàbá yìí wà ó fẹ́ lè wú. Ibi wọ́n sin bàbá, ẹgbẹ́ ibi tí wọ́n sin bàbá yìí sí ni. Atẹ́gùn ìfẹ́, ó fẹ́ bojì. Nǹkan kan jáde lórí sàárè. Ó dìde bí ọmọ ènìyàn, ó nalẹ̀, ó sì di ẹran. Ó wá di ẹranko bí erin. Yorùbá ní àgádáńgbó, ẹran tó tóbi gidi. Ẹran yìí mà tóbi o. Àgbà. Ẹran yìí tóbi pọ̀. Ẹ gbọ́, mo ló tóbi. Bàbá ń wo ẹran yìí pẹ̀lú ìbínú lẹ́ran fi lọ́rọ́ lu omi. Jẹ́ mọ̀ wípé bàbá yìí dẹranko. Wọ́n àwọn ó sípà rẹ̀. Ṣé nígbàgbọ́ wípé ìmájì wípé ẹranko yìí tó bọ́ sọ́wọ́ àwọn ọlọ́dẹ. Bàbá yìí ló rẹ́ranko yìí, ó yà dọ́gbọ́n sí. Ó pa àwọn ọmọ ẹ̀ pé ẹ má jẹnu oúnjẹ ẹran yìí o. Ọlọ́run fẹ́ràn yín ṣe ìjìyà ńlá. Èyí máa sọ fún yín lọ́jọ́ iwájú. Bàbá rí pé wọ́n ti ṣe kinní lọ lẹ́yìn ọdún tó pẹ́ díẹ̀, òun ló sọ̀rọ̀ ìfọmọ bíbí inú rẹ̀ tó jákọ̀ọ́bí. Ó ní ṣùgbọ́n má sọ síta o. Tó bá sọ síta jẹ́ kégbé ó ti regbé, kégbé ó ti regbé. Àmọ́ ọ̀rọ̀ yìí ti jáde sẹ́nu àwa. A sì gbàṣẹ, wọ́n wá ní pé ká fi káwọn èèyàn lẹ́kọ̀ọ́. Wọ́n ní kẹ́ ẹ kọ́gbọ́n látara igi ọ̀pọ̀tọ́. Ìyẹn amúyẹ̀ jáde nínú Bíbélì. Igi ọ̀pọ̀tọ́ tó yẹ kó sèso, àìsèso rẹ̀ náà ni ò fi sèso mọ́ láti gbà náà títí dé òní. Kí wọn náà wá lè sèso rere, òun la fi sọ fún ọ wípé ìwà lẹ́wọ̀ ọmọ ènìyàn, ẹni tó bá dáa tí ò bá níwà, asán ni o. Obìnrin mi ò níwà rárá, kò rí ilé ọkọ gbé. Ọkùnrin mi ò gan kò níyàwó nílé, èyí tó ní gan sùúrùtù ní. Bàbá wa wí fún ọtọ ọba gbọ́, òun ní yìí rẹ̀, òun náà sì láyọ̀ rẹ̀. Ọ láyọ̀ o, inú rí ó sì dùn. Ó máa dára fún ẹ o, á dẹ̀ yọ kalẹ̀. Bẹ́ẹ̀ sì ń tẹ́tí lẹ́kọ̀ọ́, tẹ́ ń gbọ́rọ̀ àgbà wípé ire ló pé, ìkà ò sunwọ̀n. Ẹ̀dá tó bá ṣe rere, ire ò ní tán lé ẹ̀. Ẹni tó ṣe burúkú, burúkú ò ní tán lé ẹ̀.
kì í ṣe mi mú sọ wòlíì kan ló sọ nínú ọ̀rọ̀ Ọlọ́run àbí mi fi ń dán ọ lójú bí pé bó bá lè yí padà sí rere adùn ní kẹ́yìn ewúro gbogbo ìwà tó ń wù yẹ lọ ti bọlẹ̀ bó bá ní owó lọ́wọ́ jẹun kọ́ mu ìrànlọ́wọ́ tó bá lè ṣe fọmọlàkejì ṣe é má jẹ́ nìkan kó tì ọ́ má jẹ́ wọn tì ọ́ gbọ̀ngbọ̀n kan ò sí àfẹnẹ̀ tó bá ń ṣera rẹ̀ ìwọ́ tó kúrò nílẹ̀ àárọ̀ kùtùkùtù tó jẹ́ pé fóònù ló ń lọ jí ọkúrò nílẹ̀ àárọ̀ kùtùkùtù olè ló ń lọ jà ọkúrò nílẹ̀ àárọ̀ kùtùkùtù ìwọ lọ mọṣẹ́ ibi tó ń ṣe ṣùgbọ́n máa rántí Ọlọ́run wípé òun ló dẹ o òun náà ló ti dẹni tó ṣe níjàmbá àmọ́ kẹsẹ̀ burúkú tó ké lórí rẹ̀ èmi ń fi ràn ò ń ké sí ọ létí wípé èrè ló pé ìkà òṣùwọ̀n ọ̀rọ̀ àgbà lẹ́ ń gbọ́ látẹnu bàbá ọ̀rọ̀ àgbà Adémọ́lá ọmọ Bánkọ́lé ire o.